kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi àbí ti gbogbo ibi tí afẹ́fẹ́ ètò ìfẹ́ dé, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run olùfẹ́ wa, alátìlẹ́yìn wa, ibi ìpamọ́ wa, àdúpẹ́ fún àánú àti ojúrere náà láti àrígbà láti tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kọkànlá. A gbàdúrà wípé àgbà tẹ́ ní fún wa àti èyí tí àwa pàápàá ní fún ara wa. Ẹ̀yin Olúwa yóò ràn wá lọ́wọ́ láti jẹ́ kí ó wá sí ìmúṣẹ o. Àti pé ọ̀rọ̀ tí a ó gbọ́ lónìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà o. Nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹjọ oṣù kọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò lónìí sọ wípé yóò kọ́ ní ohun gbogbo, yóò kọ́ ní ohun gbogbo. Nígbà tí a mú Bíbélì ẹsẹ̀ àkọ́sórí wa nínú ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n olùtùnú náà, ẹ̀mí mímọ́, ẹni tí Baba yóò rán ní orúkọ mi, òun ni yóò kọ́ yín ní ohun gbogbo, yóò sì rán yín létí ohun gbogbo tí mo ti sọ fún yín. Wàyí, a mú Bíbélì kíkà wá nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkejì ẹsẹ̀ ìkẹfà dé ìkẹrìndínlógún. Kọ́ríńtì kìíní orí ìkejì ẹsẹ̀ ìkẹfà títí dé ìkẹrìndínlógún. Ṣùgbọ́n àwa ń sọ̀rọ̀ ọgbọ́n láàrin àwọn tí ó pè, ṣùgbọ́n kì í ṣe ọgbọ́n ti ayé yìí o, tàbí ti àwọn olórí ayé yìí tí ó di asán. Ṣùgbọ́n àwa ń sọ̀rọ̀ ọgbọ́n Ọlọ́run ní ìjìnlẹ̀, àní ọgbọ́n tí ó farasin, èyí tí Ọlọ́run ti lànà sílẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé fún ògo wa, èyí tí ẹnikẹ́ni nínú àwọn olórí ayé yìí kò mọ̀, nítorí ìbá ṣe pé wọ́n ti mọ̀ ni, wọn kì bá ti kan Olúwa ògo mọ́ àgbélébù. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ pé ohun tí ojú kò tí ì rí àti tí etí kò tí ì gbọ́, tí kò tí ì wá sí ọkàn ènìyàn, ohun wọn ni tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ ẹ. Ṣùgbọ́n Ọlọ́run ó ṣí wọn payá fún wa nípa ẹ̀mí rẹ̀, nítorí pé ẹ̀mí ní wádìí ohun gbogbo, àní ohun ìjìnlẹ̀ ti Ọlọ́run. Nítorí ta ni nínú ènìyàn tí ó mọ ohun ènìyàn kan bí kò ṣe ẹ̀mí ènìyàn tí ó wà nínú rẹ̀? Bẹ́ẹ̀ ni kò sí ẹnikẹ́ni tí ó mọ ohun Ọlọ́run bí kò ṣe ẹ̀mí Ọlọ́run. Ṣùgbọ́n àwa ti gbà á, kì í ṣe ẹ̀mí ti ayé o, bí kò ṣe ẹ̀mí ti iṣẹ́ tí í ṣe ti Ọlọ́run, kí àwa kí ó lè mọ ohun tí a fi fún wa ní ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ohun náà tí àwa ti ń sọ kì í ṣe nínú ọ̀rọ̀ tí ọgbọ́n ènìyàn ń kọ́ni, ṣùgbọ́n èyí tí ẹ̀mí mímọ́ fi ń kọ́ni, èyí tí a fi ohun ẹ̀mí mímọ́ wé ohun ẹ̀mí. Ṣùgbọ́n ènìyàn nípa ti ara kò gba ohun ti ẹ̀mí Ọlọ́run wọn ni, nítorí pé wèrè ni wọ́n já sí fún òun, kò sì lè mọ̀ ọ́n, nítorí nípa ti ẹ̀mí ni a fi ń wádìí wọn. Ṣùgbọ́n ẹni tí ó wà nípa ti ẹ̀mí ń wádìí ohun gbogbo, ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni tí ń wádìí rẹ̀ o, nítorí pé ta ni ó mọ inú Ọlọ́run Olúwa tí yóò sì máa kọ́ ọ? Ṣùgbọ́n àwa ní inú Kristi. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè ní fún alẹ́ ní ọjọ́ àbámẹ́ta. Olùkọ́ ní ẹ̀mí mímọ́ o. Nínú ẹsẹ̀ àkọ́sórí wa tòní, Jésù sọ pé ẹ̀mí mímọ́ yóò kọ́ ọ ní ohun gbogbo. Nígbà tí o bá jẹ́ tímọ́tímọ́ pẹ̀lú ẹ̀mí mímọ́, yóò mú ọ ní òye eré kọjá ìpele ìwé tí o kà. O lè ka ìwé kan náà tí àwọn ènìyàn mìíràn kà, ṣùgbọ́n ìmọ̀ àti ojú inú tí ìwọ yóò rí láti ibi àwọn ìwé náà yóò ju ti àwọn mìíràn lọ. Nígbà tí o bá ka Bíbélì rẹ, ẹ̀mí mímọ́ yóò tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sí ju ọgbọ́n rẹ lọ. Ó máa nira fún ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ láti mú kí àwọn ọmọ ìjọ wọn fẹsẹ̀ múlẹ̀, nítorí wọn kò lè fún wọn ní ọ̀rọ̀ Ọlọ́run tòótọ́. Ní àwọn ìṣẹ̀lẹ̀ kan, ní ìgbà tí àwọn ìránṣẹ́ kọ̀ọ̀kan tí ó bá ti ka ẹsẹ̀ Bíbélì fún ìwàásù wọn dé ìlàjì, àwọn ọmọ ìjọ ti mọ ohun tí wọn yóò sọ, bí yóò ṣe bẹ̀rẹ̀ àti bí yóò ṣe parí rẹ̀. Ọ̀nà kan ṣoṣo tí o fi lè ní ọ̀tọ̀ọ̀tun láti ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́ ni
ìgbà tí ẹ̀mí mímọ́ bá kọ́ ọ fúnra rẹ̀, òun ni ẹnìkan ṣoṣo tí ó lè fún ọ ní ìṣípayá tuntun láti ẹsẹ̀ bíbélì ní ojoojúmọ́. Nígbà tí mo ka bíbélì, mo sábà máa ń ka orí kan. Lẹ́yìn náà màá bi ẹ̀mí mímọ́ léèrè pé ẹsẹ̀ wo ni màá dá lé lórí ní gbogbo rẹ̀. Ó sábà máa ń fi ẹsẹ̀ náà hàn mí. Lẹ́yìn náà màá bi pé kí ó kọ́ mi ní ẹsẹ̀ náà, yóò sì kọ́ mi ẹ̀wẹ̀. Ní ọjọ́ kan, mo ka Mátíù orí 10. Lẹ́yìn tí mo ti ka ẹsẹ̀ ìkíní tí mo sì ti ka ẹsẹ̀ ìkejì, ó sọ fún mi pé dúró, a fẹ́ jíròrò nínú ẹsẹ̀ ìkejì lónìí. Mo wo ẹsẹ̀ náà. Ní báyìí, orúkọ àwọn 12 náà ni mi ò tilẹ̀ wòye bí ohun kan pàtó yóò ṣe wá láti ẹsẹ̀ bíbélì náà. Nítorí náà mo wí pé Olúwa, èmi ò rí ohunkóhun láti dúró lé lórí níbí o. Ó sọ fún mi kà á lẹ́ẹ̀kan sí i. Mo tún kà á ní àkàtúnkà. Ní ìgbà tí màá fi kà á ní ìgbà 3, ìmọ́lẹ̀ tàn jáde. Mo sì bẹ̀rẹ̀ sí ní rí ohun tí ẹ̀mí mímọ́ fẹ́ kí n rí. Màá jíròrò lórí ohun tí ẹ̀mí mímọ́ fi hàn mí nínú ìwé Mátíù orí 10 ẹsẹ̀ ìkejì ní ọ̀la, nítorí mo lè kọ odidi ìwé kan láti ibi ẹsẹ̀ náà nìkan ṣoṣo. Olùfẹ́, bí o bá fẹ́ gbọ́n sí lójoojúmọ́, o ní láti jẹ́ kòríkòsùn pẹ̀lú ẹ̀mí mímọ́. Yóò kọ́ ọ dáadáa débi pé yóò ya ìwọ pàápàá lẹ́nu nípa bí wàá ṣe di onímọ̀ àti ọlọ́gbọ́n tó. Kókó ọ̀rọ̀ ẹ̀mí mímọ́ ń kọ́ wa o. Ó sì máa ń tan ìmọ́lẹ̀ sínú ọkàn wa nígbà tí a bá di tímọ́tímọ́ pẹ̀lú rẹ̀. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run o, mo di tímọ́tímọ́ pẹ̀lú ẹ̀mí mímọ́ o ní gbogbo ọ̀nà, kí ó máa kọ́ mi ní ọ̀rọ̀ mi, ní ìṣe àti ìwà mi, kí ẹ̀mí mímọ́ kí ó má ṣe fi wá sílẹ̀. Ọlọ́run kò sì ní jẹ́ kí ẹ̀mí mímọ́ kó fi wá sílẹ̀. Yóò máa kọ́ wa ní gbogbo ọ̀nà wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run yóò tẹ́tí sí àdúrà yín. Ó dàbọ̀.